ẹ̀yin ará ilé, mo kí yín káàbọ̀ sí ìròyìn bó ṣe ń lọ lórí Kilarigbo Live TV. Orúkọ tèmi ni AY Bello. Àkọ́kọ́ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní máa fún yín ní àwọn àkòrí eléyìí tó bá wá sóde lórí ìròyìn bó ṣe ń lọ lórí Kilarigbo Live lọ́jọ́ tèmi. Tiwa Savage kẹ́dùn ikú aláboyún Nicotier. Mo bẹ̀rù obìnrin Regina Chukwu òun náà ló sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ìròyìn eléyìí òun náà ló panilẹ́rìn tó ń sọ wípé Bobrisky ní òun ń retí ọmọ òun àkọ́kọ́ lẹ́ka ìwà ọ̀daràn. Ilé ẹjọ́ kọ̀ láti gba onídùúró Hush Puppy ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ní ẹ̀ka ti òṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà pàṣẹ kí wọ́n ṣí gbàgede ilé ẹ̀kọ́ sílẹ̀ díẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ilé ìgbìmọ̀ aṣojúṣòfin òun náà ló ń rọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀. Àwọn àkòrí òun náà lẹ ti gbọ́ yẹn. Ní báyìí ẹ jẹ́ ká lọ sínú ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Tiwa Savage kẹ́dùn ikú aláboyún Nicotier, ọ̀kan lára àwọn tó gàgàrà lẹ́ka orin ṣèwọ́ṣèwọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Tiwa Savage náà ló ti ń kẹ́dùn lórí ikú tó pa arábìnrin aláboyún kan lẹ́ni tí ó jẹ́ oníjó léyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Nicotier. Nicotier lẹ́ni tí ó jẹ́ ọmọ ọdún 24 ló gbẹ̀mí mì pẹ̀lú oyún nínú léyìí tí ó sì bà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ amúlùdùn nínú jẹ́ gidigidi. Kódà Tiwa Savage fi síta fọ́nrán eléyìí tí ó ń ṣàfihàn Nicotier lẹ́yìn Tiwa Savage tó ń jó lóde eré kan. Ẹ̀yin náà wo fọ́nrán eléyìí tá à ń sọ̀rọ̀ nípa èyí léyìí tó ń ṣàfihàn Nicotier níbi tí ó ti ń jó lẹ́yìn Tiwa Savage lóde eré. Ní ilẹ̀ òkèrè, ilé ẹjọ́ kọ̀ láti gba onídùúró Hush Puppy ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Tí ẹ bá gbàgbé wípé lẹ́nu lọ́ọ́lọ́ yìí ní ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá ti orílẹ̀-èdè United Arab Emirates UAE tó wà ní Dubai ní ọwọ́ wọn tẹ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlọ́run Abbas, eléyìí táwọn èèyàn tún máa pè ní Hush Puppy, lẹ́ni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó lọ́wọ́ nínú lílu jìbìtì orí afẹ́fẹ́ léyìí tí wọ́n sì ti taari rẹ̀ sí ọ̀dọ̀ àjọ FBI ti orílẹ̀-èdè Amẹ́ríkà. Ní báyìí ẹni tí ń ṣe agbẹjọ́rò fún Hush Puppy ìyún Gal Pizetsky ló ti ń béèrè fún gbígba onídùúró fún Hush Puppy tí ó sì tún ń béèrè fún ẹ̀ṣọ́ ọrùn ẹsẹ̀ ìyún ankle monitor nígbà tí ó bá ń lọ ń gbé ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n sí obìnrin eléyìí tí ó bímọ fún un. Àmọ́ nígbà tí olùpẹ̀jọ́ sí ìjọba ti orílẹ̀-èdè Amẹ́ríkà yóò máa sọ̀rọ̀, ó ní kí ni Hush Puppy lẹ́ni tí ó lè sá lọ, olúwa mi, àti pé ó tún lè jalè pẹ̀lú ẹ̀rọ ìléwọ́. Wọ́n fa ọ̀rọ̀ yìí gan débi wípé àwọn olùpẹ̀jọ́ ní kò sóhun tó jọ àfi lá kí Hush Puppy kí ó padà sí ọgbà ẹ̀wọ̀n. Nígbàtí Gal Pizetsky tóun náà máa sọ̀rọ̀, olólùwà mi, Hush Puppy tẹ́ ń wò yìí èèyàn kúkú ni, ẹni tí àwọn èèyàn mọ̀ bí ẹni mowó ní orílẹ̀-èdè àgbáyé ni. Kódà ó jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ oníbàárà fún àwọn iléeṣẹ́ ńláńlá eléyìí tí wọ́n ń pèsè báàgì, eléyìí tí wọ́n ń pèsè àwọn ẹ̀ṣọ́ ara bíi Gucci àti àwọn mìíràn. Àmọ́ nígbẹ̀yìn adájọ́ Jeffrey Gilbert ó kọ̀ jálẹ̀ láti gba onídùúró Hush Puppy lórí wípé ó ṣeéṣe kí Hush Puppy kó sá lọ. Adájọ́ sì pa á láṣẹ wípé kí Hush Puppy ṣì wà nínú àhámọ́ títí wọ́n fi gbé ẹjọ́ rẹ̀ lọ sí ilé ẹjọ́ eléyìí tó wà ní ìlú California. Mo bẹ̀rù obìnrin Regina Chukwu òun náà ló rẹ́ ọ̀rọ̀ náà jáde síta bẹ́ẹ̀. Arẹwà òṣèrébìnrin Nollywood tí orúkọ rẹ̀ ń jẹ́ Regina Chukwu ló ju ọ̀rọ̀ kan síta lórí ẹ̀rọ ti Instagram ẹ̀ léyìí tí ó fi ń ṣàlàyé wípé kí ló dé tí àwọn obìnrin mìíràn fi burú bíi àpáàrà. Regina Chukwu lẹ́ni tí ó kọ ọ̀rọ̀ tó gùn bíi ọ̀pá ìbọn léyìí tí ó fi ń kojú ọ̀rọ̀ sí àwọn obìnrin léyìí tí wọ́n máa ń fi ìyà jẹ àwọn ọmọ tí wọ́n bá fi tì wọ́n tàbí eléyìí tí ó ń bá wọn ṣiṣẹ́. Kí ló bí ọ̀rọ̀ yìí? Òun náà ni bí àwọn tí wọ́n jẹ́ ọ̀gá lóbìnrin ti ṣe ń wu ìwà láabi fi ìyà jẹ àwọn ọmọ ọ̀dọ̀ lọ́nà tó burú jáì, pẹ̀lú bí fọ́nrán oríṣiríṣi ti ṣe ń jáde lẹ́nu lọ́lọ́ yìí níbi tí a ti ń rí àwọn obìnrin eléyìí tí wọ́n jẹ́ ọ̀gá tí wọ́n sì ń fi ìyà burúkú jẹ àwọn tí wọ́n jẹ́ ọmọ ọ̀dọ̀.
nígbàtí Regina Chukwu yóò máa sọ̀rọ̀ síwájú sí, Regina Chukwu ní ṣebí ẹ̀dá tí Ọlọ́run dá àwa obìnrin ní ká ní ọkàn sùúrù àti ọkàn ìfanimọ́ra, kí wá ló dé tí à ń ṣe àwọn ọmọ ọ̀dọ̀ bíi ẹranko. Nígbàtí Regina Chukwu yóò máa kádìí ọ̀rọ̀, ó ní ẹni tí kò bá ní ẹ̀mí sùúrù àti ìfaradà kó má ṣèpò gbìyànjú láti gba ọmọ ọ̀dọ̀ kankan sọ́dọ̀ tí kò bá ti ní ẹ̀mí sùúrù. Regina Chukwu sọ̀rọ̀, ó farakí mo bẹ̀rù obìnrin. Regina Chukwu náà ló rẹ́ ọ̀rọ̀ náà síta lórí Instagram bẹ́ẹ̀. Bobrisky kéde wípé òun ń retí ọmọ òun àkọ́kọ́. Gbajúgbajà ọkùnrin bí obìnrin lẹ́ni tí ó tún jẹ́ amúlùdùn tí ìnagijẹ rẹ̀ jẹ́ Bobrisky ló ki ọ̀rọ̀ kan bí ìbọn síta lórí ẹ̀rọ ti Instagram wípé òun ti lóyún o, tóun sì ń retí ọmọ òun àkọ́kọ́. Bobrisky lẹ́ni tí ó jẹ́ ọmọ ọdún 28 ló sọ ọ̀rọ̀ kan di mímọ̀ sí ti aráyé nínú fọ́nrán kan tó jù síta lórí ìkànnì ti Instagram ẹ̀, níbi tí ó ti ń ṣàlàyé wípé òun ní tòun òun ti ní oyún ọ̀sẹ̀ 2 léyìí tí òun sì ti ń gbáradì láti jó ijó dùdùkẹ́ pẹ̀lú oyún òun. Pàṣẹ kí wọ́n ṣí gbàgede ilé ẹ̀kọ́ sílẹ̀ díẹ̀. Ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ló ń rọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ti orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń rọ ààrẹ Muhammadu Buhari láti pàṣẹ ṣíṣí gbàgede ilé ẹ̀kọ́ sílẹ̀ díẹ̀ náà fún àwọn akẹ́kọ̀ọ́ tó fẹ́ kọ ìdánwò WAEC fún ọdún 2020. Ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nínú ìpàdé ilé eléyìí tó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday lẹ́yìn tí wọ́n fi ẹnu kò lórí àbá kan tí ọ̀kan lára ọmọ ilé gbé kalẹ̀, ìyún Nnolim Nnaji. Bó tilẹ̀ jẹ́ wípé tẹ́lẹ̀ ni ẹni tí ń ṣe mínísítà abẹ́lé fún ètò ẹ̀kọ́, ìyún Emeka Nwajuba, ó ti sọ̀rọ̀ níbi ìpàdé oníròyìn eléyìí tí àjọ ti PTF pè wípé ìdánwò WAEC yóò wáyé láàrin ọjọ́ 4 oṣù kẹjọ títí dé ọjọ́ 5 oṣù kẹsàn-án ọdún 2020. Àmọ́ ọ̀rọ̀ yí padà nígbàtí ẹni tí ń ṣe mínísítà fún ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyún Adamu yóò máa sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ eléyìí tó wáyé pẹ̀lú ààrẹ ní ọjọ́rú eléyìí tó kọjá lọ́hùn. Mínísítà ní gbogbo iléèwé ti ìjọba àpapọ̀ kó sì wà ní títìpa náà títí dìgbà tí yóò fi dá láti ṣí àwọn iléèwé náà sílẹ̀. Lẹ́yìn èyí òun náà ni mínísítà ọ̀hún sì tún rọ àwọn gómìnà ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà láti tún èrò wọn pa lórí ṣíṣí gbàgede ilé ẹ̀kọ́ lásìkò tá a wà yìí. Àwọn ní jù báyìí lọ lórí ìròyìn bó ṣe ń lọ lórí Kilarigbo Live TV. Lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n tún wá fún yín àwọn àkòrí eléyìí tá ti ka ìròyìn rẹ̀ síwájú fún yín lẹ́ẹ̀kan sí. Tẹ́ ẹ bá gbàgbé a jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹni tí ń ṣe Regina Chukwu òun náà ló ti sọ ní yányányányá wípé òun bẹ̀rù obìnrin. Tí ẹ bá tún gbàgbé tẹ́ ẹ bá rántí a tún mú wá sí ojú ẹ̀rọ móhùnmáwòrán yín lẹ́yìn tí ẹ sì tún gbọ́ wípé Bobrisky òun náà ló ti kéde sí etí àwọn ọmọ aráyé wípé òun ń retí ọmọ òun àkọ́kọ́. A wà ní Dubai lọ lórí ìròyìn bó ṣe ń lọ lórí Kilarigbo Live TV lásìkò tá a wà yìí. Ẹ má gbàgbé wípé ẹ lè lọ sórí àwọn ẹ̀rọ ayélujára wa lórí Instagram òun náà ni @KilarigboLive, lórí Facebook bẹ́ẹ̀ náà ni ọmọṣẹ́ṣorí @KilarigboLive náà ni, tó bá wá jẹ́ lórí ẹ̀rọ alátagbà wa náà ni www.kilarigbollive.com. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wo Kilarigbo Live TV títí dìgbà tá a tún máa pàdé. Ire àti ayọ̀ kò ní wọ́n nílé wa ó dàbọ̀.